Aláròyé máa wí o. wàhálà ń bọ̀ nítorí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn aráàlú fẹ̀hónú hàn lọ́yọ̀ọ́ abẹ́òkúta àti port harcourt. gbajúmọ̀ òǹkọrin fújì kan tó ti dolóògbé alhaji síkírù àyìndé barrister ló kọ lórin nínú àwo rẹ̀ kan pé sún fún mi bàbá oníkàlẹ́ndà bọ́mọdé náà bá sún kan ògiri ńkọ́. ó sì ń sọ pé kọ́mọ náà ò tún sún bó bá ṣẹ̀ ń débi ìnínilára kò mà sóhun méjì ju pé kọ́mọ náà ò yíjú padà. àfàìmọ̀ ní iná wàhálà àti rògbòdìyàn kò ti fẹ́ máa rútú ní nàìjíríà báyìí pẹ̀lú bí ìwọ́de àti ìfẹ̀hónúhàn ṣe wáyé káàkiri àwọn ìpínlẹ̀ mẹ́ta lọ́jọ́ ajé Monday ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2026 yìí. méjì nínú ìwọ́de náà ti ọ̀yọ́ àti abẹ́òkúta nípínlẹ̀ ògùn dá lórí àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé nípínlẹ̀ ọ̀yọ́ àti ètò ààbò tó mẹ́hẹ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí. ìwọ́de tìlú port harcourt nípínlẹ̀ rivers ni wọ́n fi ń pe ààrẹ bọ́lá ahmed tinubu pé kó kọ̀wé fipò sílẹ̀. wọ́n ní ìṣẹ́ òun ìpọ́njú ti pọ̀jù fáwọn ọmọ mẹ̀kúnnù lásìkò ìṣèjọba rẹ̀. ẹ ó rántí pé lọ́jọ́ etí friday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún tó kọjá yìí làwọn jàǹdùkú agbébọn kan lọ yabo iléèwé mẹ́ta nípínlẹ̀ ọ̀yọ́ community grammar school tó wà ní ahoro ìsíẹ̀lẹ̀, baptist nursery and primary school àti la primary school tí wọ́n wà ní yàwọ́ta nítòsí ìlú ògbómọ̀ṣọ́ níjọba ìbílẹ̀ oríire, tí wọ́n sì jí ọ̀gọ̀ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn gbé. wọ́n yìnbọn pa olùkọ́ kan lójú ẹsẹ̀, wọ́n sì dùnbú tíṣà kan lẹ́yìn tí wọ́n ti kó wọn dénú igbó tán. látìgbà tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní awuyewuye ti gbòde kan kárí orílẹ̀-èdè yìí, pàápàá nígbà táwọn èèyàn rí fídíò igbe àti ẹ̀bẹ̀ táwọn òǹdè tó wà lákàtà àwọn ajínigbé fi ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba pé kí wọ́n dìde ìrànlọ́wọ́ fáwọn nítorí àwọn ajínigbé náà kò fẹ́ ní sùúrù mọ́. wọ́n ti ń dúnkòokò mọ́ wọn pé àwọn máa pa wọ́n dànù ni báwọn kò bá tètè rí ohun táwọn ń fẹ́ gbà. ìṣẹ̀lẹ̀ yìí ló mú kí ẹgbẹ́ àwọn olùkọ́ nàìjíríà Nigeria Union of Teachers pàṣẹ káwọn olùkọ́ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. kì í ṣe ìyanṣẹ́lódì nìkan o, wọ́n tún gbọ́dọ̀ ṣe ìwọ́de àti ìfẹ̀hónúhàn wọ́ọ́rọ́wọ́ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé Monday ọjọ́ kìíní oṣù kẹfà yìí, káwọn akẹ́kọ̀ọ́ gbogbo sì gbélé wọn. wọ́n ní níṣe làwọn yóò bẹ̀rẹ̀ sí í mọ́ iṣẹ́ lójú títí dìgbà tíjọba bá gba àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tó há sákóló àwọn ajínigbé náà sílẹ̀. àti pé yàtọ̀ sí tàwọn tó kàgbákò burúkú yìí, ìjọba tún gbọ́dọ̀ ró ètò ààbò yíká gbogbo iléèwé lágbára. báwọn ẹgbẹ́ olùkọ́ yìí ṣe pàṣẹ làwọn olùkọ́ náà ṣe nípínlẹ̀ ọ̀yọ́. kò sí iléèwé ìjọba kan tó ṣílẹ̀kùn ní gbogbo ìjọba ìbílẹ̀ 23 tó wà nípínlẹ̀ náà. gbọ̀ngbọ̀n ni wọ́n tilẹ̀kùn pa, táwọn aṣọ́gbà sì ń darí àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan tó wá síléèwé padà sílé wọn. bákan náà làwọn èèyàn ya bóde nílùú ògbómọ̀ṣọ́ àti ìgboro ìbàdàn láti kópa nínú ìwọ́de tako ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà. nínú fọ́nrán fídíò kan tó gorí ayélujára nípa ìfẹ̀hónúhàn ọ̀hún, obìnrin kan tó wọ ìbòrí hìjáàbù pupa bara jẹ́ gidigidi. níṣe ni màmá náà ń sunkún yọ̀bọ̀ bó ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ pé kíjọba ṣàánú òun kí wọ́n jẹ́ káwọn ọmọ òun padà bọ̀ wálé. ó lọ́mọ òun méjì ló wà lákàtà àwọn ajínigbé náà, gbogbo ọmọ tọ́lọ́run sì yọ̀ǹda fóun láyé òun nìyẹn. níbo ni kí n ti bẹ̀rẹ̀? àwọn ọjọ́ ọ̀la mi ló wà nínú igbó yìí, àwọn ògo mi ọ̀la ni wọ́n fẹ́ padànù yìí. ẹ ṣàánú mi, gbogbo abiyamọ ayé, ẹ má jẹ́ kí tèmi ó gbé o. abiyamọ yìí ló ń kédàrò bẹ́ẹ̀. olùwọ́de míì tó porúkọ ara ẹ̀ ní Ajíbọ́lá Abọ́dẹrìn sọ pé ìwọ́de náà jẹ́ láti fi ẹ̀dùn ọkàn àwọn hàn. ó ní àwa tá a wà lábẹ́ òrùlé wa gan ara kò tí ì tù wá tó ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ ti àwọn ọmọdé àtàwọn arúgbó tó wà nínú igbó tójò ń pa tóòrùn ń pa tí ìrì ń sẹ̀ sí lórí. eléyìí burú gidi o, inú wa kò dùn rárá. báwo lèèyàn ṣe lè ya ọ̀dájú ẹ̀dá tó láti jí ọmọ ọdún 2 péré gbé? orílẹ̀-èdè yìí ti fẹ́ di ìlú téèyàn ò tiẹ̀ lè ṣàpèjúwe rẹ̀ mọ́ báyìí o. èmi ò mọ nǹkan tá a fẹ́ pe eléyìí.
nígboro Ìbàdàn àwọn olùwọ́de náà gbé onírúurú àkọlé dání bí wọ́n ṣe ń kọrin ìbínú àti ẹ̀bẹ̀. Lára àwọn àkọlé náà kà pé ẹ pèsè ààbò fún gbogbo ìlú kì í ṣe fáwọn èèyàn díẹ̀. Ìjọba gbọ́dọ̀ fòpin sí ìjínigbé nípínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹ dáàbò bo àwọn àgbẹ̀, àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olùwọ́de míì ọ̀gbẹ́ni Kúnlé sọ pé a fẹ́ kíjọba mọ̀ pé àwa ọmọ Nàìjíríà kò lálàáfíà. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé àwa èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ kò rẹ́rìn ayọ̀ sí wọn o. Kí wọ́n mọ̀ pé àìsí ààbò tó péye yìí ti sú wa pátápátá báyìí. Bákan náà lọ́mọ́sórí nípínlẹ̀ Ògùn ọ̀rọ̀ kò fi bẹ́ẹ̀ yàtọ̀ rárá. Bó tilẹ̀ jẹ́ pé àwọn iléèwé kan ṣílẹ̀kùn táwọn akẹ́kọ̀ọ́ sì kàwé wọn lọ́jọ́ Monday náà, síbẹ̀ àwọn èèyàn jáde láti kópa nínú ìwọ́de tako ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé yìí. Gbogbo agbègbè Panṣẹ́kẹ́, Ìbàrà, Òkè Ìléwó, Quarry Road ló ròlù papọ̀ tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ sì ṣẹlẹ̀ lásìkò ìwọ́de ọ̀hún. Lára àwọn àkọlé tó wà lára bánà tí wọ́n gbé dání kà pé ẹ gba àwọn ọmọléèwé wa padà fún wa o. Ẹ fòpin sí ìjínigbé àti àwọn agbébọn yìí. Ẹ fòpin sí àwọn apániláyà ní Nàìjíríà. Ẹ wá ọ̀nà àbáyọ sí ètò ààbò. Nàìjíríà ti ń fọ́ sí wẹ́wẹ́ lọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀kan lára àwọn olùfẹ̀hónúhàn náà, ọ̀gbẹ́ni Jùwọ́n Owólabí, tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé orílẹ̀-èdè yìí ti ń dagun débi pé àtọmọdé àtàgbà, àtolówó àti tálíkà kò sẹ́ni tọ́kàn rẹ̀ balẹ̀ mọ́, kò sẹ́ni tó wà láàbò. Ọrọ̀ ajé kò dáa, ààbò kò tún sí. Àti òbí àti gbogbo aráàlú ló ń ṣọ̀fọ̀ lásìkò yìí. A ò lè máa bá báyìí lọ. Inú ìbẹ̀rù àti ìjayà là ń sùn la sì ń jí. A gbàgbọ́ pé apá ìjọba ṣì ká láti fòpin sí ìṣòro yìí, nítorí tí wọn ò bá tètè fòpin sí i báyìí kò sẹ́ni tọ́kàn rẹ̀ máa balẹ̀ mọ́ nígbà tó bá yá. A ti wà ní ọ̀gẹ́gẹ́rẹ́ báyìí, ó ti débi pé tó bá ṣe díẹ̀ sí i àwọn ajínigbé kò kọ̀ láti jí gbogbo wa gbé. Ayọ̀délé Òjó, olùwọ́de míì sọ pé ìjọba gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ni. Ìgbésẹ̀ wọn àti ìsapá wọn la fẹ́ rí, kì í ṣe ọ̀rọ̀ àti àrọwà. A ò fẹ́ gbọ́ àrọwà mọ́, kí wọ́n gbéra sọ ni. Ọ̀rọ̀ náà là á sọ ṣáá táwọn aráabí yìí fi ń padà wá jí wa gbé. Àwọn òṣìṣẹ́ elétò ààbò gbọ́dọ̀ sán ṣòkòtò wọn kí wọ́n fi agbára kún agbára wọn. Ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí. Bá a bá dákẹ́ lásìkò yìí, nǹkan tó ṣẹlẹ̀ yìí lè ṣẹlẹ̀ sí mọ̀lẹ́bí èmi àti ẹ̀. Ṣé ìgbà yẹn la ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ ọ́ lọ́rọ̀? Obìnrin míì, Ada Comfort, sọ pé aṣọ òkè lòun ń tà, ìlú Ìsẹ́yìn lòun ti máa ń lọ rà á wá. Àmọ́ láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn lòun kò ti lè rìnrìn àjò lọ Ìsẹ́yìn tàbí Ìlọrin lọ ṣe ọrọ̀ ajé òun. Ó lóun ò tiẹ̀ lè dábàá rẹ̀ nítorí ewu àwọn ajínigbé gbowó yìí. Ọ̀rọ̀ tó ń dùn àwọn tó ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ nílùú Port Harcourt nípínlẹ̀ Rivers kò dúró sórí wàhálà ètò ààbò nìkan. Níṣe làwọn eléyìí dìídì béèrè pé kí Tinubu fipò sílẹ̀. Wọ́n ní ìnira ti pọ̀jù nílùú. Àwọn olùwọ́de náà gbé oríṣiríṣi àkọlé dání tí díẹ̀ nínú wọn kà pé Tinubu gbọ́dọ̀ lọ ni. Ọ̀wọ́n gógó ọjà yìí ti fẹ́ pààyàn. Tinubu gbọ́dọ̀ resign. Ètò ààbò yìí ti mẹ́hẹ jù, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tó pọ̀ jù lára àwọn olùwọ́de yìí ni wọ́n jẹ́ àwọn ọ̀dọ́, àwọn òṣìṣẹ́ àtàwọn àgbààgbà kọ̀ọ̀kan. Tẹ́ ò bá gbàgbé, òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ni gómìnà Ṣèyí Mákindé ṣàbẹ̀wò sí àwọn iléèwé tí ìjínigbé náà ti wáyé. Bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ gbé ìgbìmọ̀ olùṣàbẹ̀wò kan dìde láti ṣàbẹ̀wò sí agbègbè yìí lọ́jọ́ àbámẹ́ta Sátidé tó lọ yìí, pẹ̀lú ìlérí pé àwọn aṣọ́gbó bíi 1000 kan tí wọ́n dì hámọ́ra níjọba ti ṣètò rẹ̀ láti fọ́ inú igbó ọba táwọn jàǹdùkú kó àwọn tí wọ́n jí gbé wọ̀nyí pamọ́ sí. Bí Tinubu ti ń lérí, bẹ́ẹ̀ ni Mákindé náà ń sọ pé láìpẹ́ àwọn yóò rí àwọn tí wọ́n jí gbé náà gbà padà lọ́wọ́ àwọn tó jí wọn gbé. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.